ẹni ó sì ṣe rí ibú ọ̀dẹ́ rí ibú ṣe ọ̀rọ̀ ló kéré ibú bẹ́lòmíì ìsọkúsọ ọ̀rọ̀ ìwíkúwí ìdántí ọ̀dàálẹ̀ ìtakò ọlọ́run ọba tó dá gbogbo nǹkan kéré tó máa takò ẹni ó ṣe rí ibú ọ̀dẹ́ rí ibú ṣe ilẹ̀ bí ìfẹ́ dúnìyà ìtẹ̀lé nípa ayé rẹ̀ tí ń tẹ̀lé òun náà ni ìpè yes ìjọba ń ṣe làwọn náà mọ̀ sí bàbá dùn ká máa lọ yàn ó ìfẹ́ di kóòtù ayé tẹ́ gba lọ́ọ̀yà ẹlẹ́jọ́ dá fún gbogbo àwọn lọ́ọ̀yà wa ẹjọ́ tí wọ́n pa àwọn mọ́jọ wọn gbé lọ bá wọn. la ilaha illallah. ẹni ó ṣe rírí ọ̀dá oríire ṣe illa bi mukhalafati hawa pé ìbá sí pé ọ̀yàpá ẹ̀rí ọ̀yàpá ìtẹ̀lẹ́fẹ̀ẹ́ ẹnu pé àá ṣètánì ò ní kó bá mi ìlọ kírun ọ̀yàpá àfẹ́ ẹnu ni. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين. الحمد لله. Alhamdulillah. Ayin Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run ọ̀gọ̀rọ̀ èèyàn bá 2025 lọ ìwọ Ọlọ́run àsìkò wọn ló tó déédéé nítorí wọn lò láyé ni wọ́n lò àwa fi bọ́ sínú 2026 olúwa wa àwa tá a di 2026 àní kankan tá a ṣe síwájú rẹ̀ kádàrá wa la ń lò àní kankan pé bẹ́ẹ̀ ni tí mo ṣe síwájú Ọlọ́run lèmi fi di 2026 àyànmọ́ tiwa la ń lò lórí bá a ti tún jí sínú ẹ̀ tá a tún ní òní ní 2026 wọ́n pè é happy new year happy new year. Àwa náà dúpẹ́ fọ́lọ́run pàǹtó ń bẹ nínú ẹ̀ báyìí. Alhamdulillah. A wà á lò tán, a ní lò tán, òkú sọ́dọ̀ wọ̀ ọdún. Bí bọ́bẹ̀ tá a wá bọ́bẹ̀, má jẹ́ àfìnira lo ọdún. Àmín. Má jẹ́ àṣàgbákò nínú ẹ̀ ọdún. Àmín. Gbogbo etí tí ń bá ètò Ashabul Jannah humul faizun ní Diamond 88.7 Shining Supreme Station. Gbogbo ní lakí. Ọkùnrin tí ń gbé ètò Ashabul Jannah ní Diamond. Obìnrin tí ń gbọ́ ọmọdé tí ń gbọ́ àgbà tí ń gbọ́ oníṣẹ́ owó òǹtajà òun rọjà. Ẹni tí ń bẹ nínú ilé gbogbo àdúgbò kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ látàjí kò bí ilé olóyin máa lọ bẹ́ẹ̀ títí dọ́mọdá àbáyàwó ó fi wá dé lérí gbogbo ẹ̀ àdúgbò bàbá wa làájí àgbà déédé gbogbo bí wọ́n ti ń gbọ́ wà láyé lórí ilẹ̀ ayé àkìpé àkópa tún bọ́ọ̀nù ọdún tuntun 2026. Oore inú ẹ̀ oore àjẹjìjẹ tán Ọlọ́run inú ẹ̀ ìfọ̀kànbalẹ̀ inú ẹ̀ ìdùnnú inú ẹ̀ ìrọ̀rùn inú ẹ̀ ìkẹ́gẹ̀ẹ́ inú ẹ̀ ọlọ́mọdé yọ adé tọmọtọmọ. Àmín.
ọlọ́run bá kẹ́ bàbá wa Aláyìí àgbà àtàwọn tó bí wọn, ọlọ́run bá kẹ́ àfa àgbà àtàwọn tó bí wọn, Àmín. ọlọ́run bá wa kẹ́ bàbá wa oníwàásí àgbáyé àtàwọn tó bí wọn, àtàwọn àfa wọn, àtàwọn ọ̀ràn wọn, àtàwọn ẹbí wọn, Àmín. ọlọ́run bá wa kẹ́ bàbá Lágbàjì, Àmín. ọlọ́run bá kẹ́ bàbá Lágége, Àmín. bàbá wa Àgbárígìdómà, Àmín. bàbá wa Jọ́ngọ́lọ̀, Àmín. ńlẹ̀ kọ̀rọ̀, Àmín. ńlẹ̀ Bàtúrè, Àmín. à ń tó lọ bẹ́ẹ̀ èdè bá ní, Àmín. à ń tó lọ bẹ́ẹ̀ ètún débò èdè gbogbo ilé àwọn ènìyàn ọlọ́run, ọlọ́run bá kẹ́ wọn. Àmín. Àwọn òkú tiwa náà ọlọ́run bá kẹ́ wọn bàbá àtìyá, àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ tó ṣẹ̀ wọ́n lẹ̀ tó ṣẹ̀ wọ́n lẹ̀, àwọn táàmà tí ọ̀sẹ̀ ń kí ọ̀sọ̀tàn wọn fún aláyé mọ́ ikú ti palẹ̀ mọ́ gbogbo wọn, ọlọ́run bá kẹ́ wọn. Àmín. Àkí àwọn ìyá dáadáa tí wọ́n máa gbọ́ wa, aláàjì àwọn oníyí pọ̀ olórí ẹbí káàfàtà ilé mọ́ni lókè lèrú àkí. Àwa kí wọn lé bàbá ńlá látàrí ìdágìrì ọmọlúwàbí ni, ọlọ́run kọ́ kẹ́kọ́ gẹ̀ẹ́, Àmín. ọlọ́run bá wa yé àfihàn, Àmín. ọlọ́run bá fèrèjì, Àmín. dákun ọlọ́run gbogbo ń tọ́ dalẹ̀, ọlọ́run bá wa mójútó wọn. Àmín. bàbá máa ń mọ́tà sí akínyìn púpọ̀ ẹkú ìdágìrì, ọlọ́run bá wa kẹ́. Àmín. ìyá wa ní ẹ̀kọ́ lóde lè wá akínyìn o, ìyáálé kan lè kútu akínyìn o, gbogbo àwọn ìyá wa ń di ìsìn, ìyá wa ń di adáyé, ìyá mi Aláàjà Kẹ́hìndé Àníkẹ́, gbogbo yín lákì. More blessing akínyìn tọkọtìyàwó ọlọ́run jẹ́ pítà fún kálukú yín. Àmín. A wá gbé sórí bàbá wa Fiolú. Bàbá ẹ kú ọdún, a kí yín púpọ̀. Gbogbo ìdùnnú yín láti 2025 tá a tún fi wá dé 2026 lónìí tá a wọ́n ń pẹ́ happy new year bàbá. Ọlọ́run ò ní jẹ́rù yín ó dànù. Àmín. Okòwò yóò sì máa lọ bẹ́ẹ̀ ti fẹ́ kó máa lọ, yóò sì máa rí bẹ́ẹ̀ ti fẹ́ kó máa rí, yóò sì máa wà bẹ́ẹ̀ ti fẹ́ kó máa wà, yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ kó máa jẹ́ bàbá Fiolú. Allahumma àmín. Agbára ọlọ́run. Àmín. A kí bàbá Fiolú àti gbogbo aṣọ ara bàbá Fiolú pé ẹ kú ọdún o. Gbogbo ohun tí ń jẹ́ ọmọlẹ́yìn Jésù, tí ń jẹ́ ọmọlẹ́yìn Ànábì Ìsá, Alayhi salatu wassalam. a kí yín o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa gbọ́ ètò Ashabul Jannah. Jésù á ṣe ìyanu fún yín o. Àmín. A kí gbogbo àwọn ọ̀gá GM wa kí wọn. Àwọn èdèbò a kí yín. Gbogbo àwọn lọ́wọ́ bọ́tìnì wa bàbá kékeré a kí yín. Gbogbo àwọn Henry, gbogbo àwọn ẹ́dítọ̀, gbogbo nǹkan kan tẹ́ ń ṣe wọ́n máa ẹ̀wọ̀n ní wọ́n ẹ́dítì ẹ̀ lọ́wọ́ ní gbogbo yín la kí o. Ọlọ́run jẹ́ dáa fún yín. Àmín. Lónìí, a sì kí His Excellency, the Executive Governor of Kwara State, Alhaji Abdulrahman Abdulrazak. A kí yín, ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́. Ẹ kú gbogbo ohun tẹ́ ẹ dáwọ́lé léyìí tó ti lábàáyọrí, ẹ tún kú ohun tẹ́ ẹ dáwọ́lé tí wọ́n tún ń bá a lọ lọ́wọ́. Ọlọ́run tó ń náà lábàáyọrí. Àmín. Your Excellency, ẹ má gbàgbé ọ̀nà oko olówó, ẹ bá wa pín sí méjì dọ́gbadọ́gba lóko olówó lọ́hùn. Tí tráfíkì yìí bá bẹ̀rẹ̀ Your Excellency, èèyàn fẹ́ lè pé òun ò gbé àdúgbò ni mọ́. Àwọn bẹ́ẹ̀ bá ti bá wa dá méjì, ọlọ́run mọ̀ bá wa san yín lẹ́san. Àmín. Gbogbo èyí tẹ́ ẹ sì dáwọ́lé náà ọlọ́run jẹ́ ọlọ́bàáyọrí sí dáadáa. Àmín. Ọlọ́run jẹ́ ẹ sọ Kwara State kalẹ̀ síbi ó dáa. Àmín. Ẹni tí ọba tún wá débẹ̀ lẹ́yìn tí yín, ọlọ́run jẹ́ tiẹ̀ tó dáa ju ti yín lọ. Allahumma àmín. La ilaha illallah. Àmín. À ń gbádùn yín o, à ń gbádùn yín. Ẹ̀yin náà máa gbádùn ọlọ́run. Àmín. A kí gbogbo jàǹkàjàǹkà lọ́rin pátá tọ́lọ́run fi ń ṣe ọ̀ṣọ́ fún lọ́rin. Àwa yín náà látún wà ń bẹ̀ látún di 2026 yìí. Ọlọ́run ọba pẹ̀lú gbogbo yín àtàwọn náà. Àmín. À ń dúpẹ́ fọ́lọ́run lónìí pé bẹ́ẹ̀ ni a tún di yìí náà nù ni. عام جديد
أتى بشراك بشرانا. adúpẹ́ fún ọlọ́run ọdún tuntun ní àná ní 2025 lónìí ó di 2026. عام جديد أتى بشراك بشرانا. akíwọ ọdún gan ìwọ tó ń jẹ́ 2026 akíọ eré àwa náà tá a wà nínú rẹ lónìí. الحمد لله رب العرش مولانا. àwa adúpẹ́ fọlọ́run ọba tó ní ọpẹ́ ẹni tọ́pẹ́ yẹ ẹni tí o ṣe é adúpẹ́ àyìnbó ọlọ́run ló ní nǹkan ẹ̀. في العسر واليسر كل الحمد لله. ọ̀nbẹ́nu nira ni àbọ̀ ọ̀nbẹ́nu dẹ̀kùn ọpẹ́ ni ọmọ ọdún tẹnìkan tún le ju tiẹ̀ lọ. في كل حال فقول الحمد لله. gbogbo òṣèṣì tó ọba wà má bọ̀hùn ta ló fẹ́ bọ̀hùn sí ọba tó rí ti ń rí ọ ọba tó ọmọ tó fi pamọ́ fún ọ lẹ́kùn ni àbílẹ̀rìn níbànújẹ́ ni àbílẹ̀dùnú ọmọ àfikún ọmọ dúpẹ́. وكل ما قد حويناه من النعم ليست بحيلتنا بل رحمة الله. gbogbo tó ọ̀dà ní ẹ̀ bọ́bá di 20 kìíní kan ń mọ̀ sí eléyìí bọ́bá di 20 kìíní kan ń mọ̀ sí tọ̀hún bọ́bá di 20 kìíní máa tún sí eléyìí gbogbo tó ọ̀dà ní ìwọ ọlọ́run sì ń bọ́ sí a kìí ṣe orùpẹ̀tẹ̀ kan ni orùpọ̀gbọ̀n kan ni kò sí ń tọ́ran ọlọ́run lẹ́yìn kẹbẹ̀ kẹsàdúrà ń sì ń gbà fún wa ìwọ tó bá lóhun ọ̀hún ṣàdúrà ó ti kókó ọlọ́run yìí pé kọ̀dọ̀ ọlọ́run ń dọ́ ọlọ́run ìwọ lọ́ọ̀mọ ibà jáde wọlé ẹnìkan jáde bíi tiẹ̀ mọ́tò lọ́pàá. وكل ما قد حويناه من النعم ليست بحيلتنا بل رحمة الله. àánú ọlọ́run ni àánú ọlọ́run ni àánú ọlọ́run làbí rọ́mọ bí àánú ọlọ́run làbí rí jẹ àánú ọlọ́run làbí rí mu àánú ọlọ́run làbí rí ná àánú ọlọ́run làbí rí lò àánú ọlọ́run ìlàlàáfíà la ilaha illallah. àwọn kan bẹ nísìn wọ́n ń sáré láti 2024 wọ́n sì wọ 2025 wọ́n tún wá bá àárẹ̀ ń wọnú 2026. olùwà abẹ́rán ìwọ lọ alẹ́ wílé ṣe báwa tún wọ́n lè fún wọn lálàáfíà lọ. وكل ما قد حويناه من النعم. gbogbo ẹ̀yin tẹ́ kólù dání ọ̀dọ̀wọ́ ìbò là ń lọ ṣé àtúnlò 2026 báyìí lábẹ̀rẹ̀ ẹ̀ lónìí. bóòlẹ̀ ti ṣe wá sí ìjọba bóòlẹ̀ ti ṣe wá àtúbọ̀nù 2026. sátúmọ̀ mu gàrí pẹ̀lú omi lásán ni àbámọ̀ mu gàrí àmọ̀ tún mílíkì sí. وكل ما قد حويناه من النعم. ẹ wọ àná ẹ wá wo ní bóòlẹ̀ ṣe wá lónìí sẹ́rù tí ó jù wá lọ lẹ́tùn pélé alẹ́ ni àtúngbùrù kìnní kan ní sí pé táàtì ìjọba nàìjíríà ìbò lẹ̀ ń gbé wá lọ́wọ́ bàbá lágbára àti ibi yín ọlọ́run mọ̀ bí. وكل ما قد حويناه من النعم. ìjọba nàìjíríà kí lọmọ nàìjíríà ti ẹ̀ wá rí lò tí wọ́n gbádùn iṣẹ́ tí wọ́n lọmọ nàìjíríà wá ń lò tí wọ́n gbádùn. iná ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àdúgbò mi ń jọ lọrin tí ń jẹ́ lọrin omi ẹ̀rọ òde bẹ́ẹ̀ la ilaha illallah. وكل ما قد حويناه من النعم. bí ẹ bá sọ láwọn jankan-jankan lọrin tí wọ́n ń fi àdúgbò mi òkùnkùn níwà bí ẹ bá wá sọ láwọn jankan-jankan lọrin tọ́lọ̀ ń fàánú sí lójú wọn ò sì wá kẹ́nìkan pariwo àwọn kọ́dà àwọn gan kọ́ ni wọ́n kó sólà òun wá wọ́n kàn kóra àwọn kan ní pé ẹni wọn tàn sí gbogbo àdúgbò yẹn ẹgbẹ́ lọ ilé àfáà báyìí ẹgbẹ́ lọ ilé àfáà báyìí ẹgbẹ́ lọ ilé àfáà báyìí ẹgbẹ́ lọ àdúgbò báyìí ẹgbẹ́ bọ́ọ̀hùn rẹ lọ pé fún wọn ládùúgbò báyìí bọ́ọ̀hùn rẹ lọ pé fún wọn níbi báyìí. bí ẹ bá sọ láàrú wọn ni ló jẹ́ kí sísáná ní àwọn ìyàwó wa lójú dínkù. ìjọba ìbò là ń lọ 2026 láwa yìí
وكل ما قد حويناها من النعم ليست بحيلتنا بل نعمة الله ليست بحيلتنا بل رحمة الله. حكمة اليوم أربعتني تدل على عام جديد يوم ودلوري أدوتون تانا وموي يوم دلوري ونصيحة للأمراء يسمى جواسيات كيلو فما لا سيوا أمولوي و bẹ̀rẹ̀ látọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì èyí ń dọ́dọ̀ àwọn gọ́fúnà èyí fi ń dọ́dọ̀ àwọn mínísítà ó fi ń dọ́dọ̀ àwọn sínétọ̀ ẹ̀yìn tó ti pẹ̀ ń bẹ l'Ábùjá wọn kò ní sójú kan wọn ń gbé house of kinní kan house of kinní kan kí ni ń ṣẹlẹ̀ ń lù tiyín kí ni ń ṣẹlẹ̀ ń stéètì tiyín kí ni wọn ò ní kí ni wọ́n ní tí wọ́n bá ń gbé òbítíbitì owó lé eyín lọ́wọ́ tó ẹ̀ fi yanjú ẹ̀ iná ta gbádùn Nàìjíríà yìí ibà wọn kan wọ́n kówó ẹ̀ jẹ ẹ mọ̀ wọ́n ẹ sì mọ̀ iye bílíọ̀nù tó sì pé dọ́là ni kì í ṣe náírà ẹ mọ̀ àwọn tó jókòó lè àwọn náà wọn tó wá ń bá wọn tó fẹ́ sọ̀rọ̀ lórí àlà tó máa ń sáré tẹ̀lé lẹ́yìn báyìí. وكل ما قد حويناها من النعم ليست بحيلتنا بل رحمة الله. إلهي ọlọ́run ọba o inna nas'aluka al-khayra ọdún tuntun la wà nú ẹ̀ 2026 la wà nú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé gbogbo òbí yòówù tẹ́ lè wà inú mọ́tò inú mọ́rúwá lórí ọ̀kadà inú ọ́fíìsì nìkan lè jókòó sí ni àdúgbò kan lè pété rédíò ni ìdí òfin kan lè pété rédíò ni rí báyìí àwọn ọlọ́run àwa mẹ̀kúnnù alágbára kankan a máa wá ń bẹ̀ lọ wọ ọlọ́run wọ́n ṣàṣọre fún wa ní ọdún yìí fún èyí tó ti ṣe fún wa má sì ṣe lórí ẹ̀dẹ́ wọ́n sì yá ẹ̀dẹ́ tẹ̀lbáraka wọ́n jẹ́ àlùbáríkà wa ó lékún ọlọ́run má jẹ́ ojú kó ọ̀rọ̀ tá a sọ tá àlùbáríkà ó fi gbàdánù lára wa ọlọ́run má jẹ́ ó tẹnu wa jáde ọlọ́run. ìwé ìkúwé ìsọkúsọ má jẹ́ jáde lẹ́nu tiwa má sì wọ́n dáa fà á ó tún dé yóò tún wíwì ìkúwé nù Ramadan ní ń bọ̀ yìí ọlọ́run jẹ́ oṣooju wa àìmọ̀ tí ó tún ṣẹlẹ̀ wọ́n lè gbẹ́ ni ọba jẹ́ ẹ̀kọ́ tútù tó sì tú mílíìkì sí tó fọ̀pọ̀ ẹ̀ẹ́dọ́ dára kàfàrà lórí ìwọ̀n látún gbọ́dọ̀ dùn ya ìmọ̀ wọ́n ti ń ṣàjọ lọ́wọ́ ní. wọ́n sì yá dẹ́tẹ̀ bárọ̀kà wọ́n sàádà ìwọ́lọ́run à ń fàlẹ̀ fún àlùbáríkà lórí àjẹǹtẹ́tàn rẹ ní ìjẹba àfẹnusẹ̀mí ayé wa lọ́dún tuntun yìí àtẹ̀rí eré àtọ̀dọ̀ wọ́ ọlọ́run à ń fẹ́ ní ọdún tuntun yìí. wọ́n tẹ òfin kọ̀ àti finisẹ́ kòńgẹ́ ìwọ ọlọ́run lórí rẹ̀ kòńgẹ́ ìwọ ọlọ́run à ń retí ẹ̀ pẹ̀lú dáadáa fi àmì jẹ́tì ìdè ní ọdún tuntun àwọn nù ẹ̀. anta ilahuna alladhi la tansana ìwọ ọlọ́run lọ́ba wa tí ó gbàgbé wa ọmọ ìyá gbàgbé ọmọ ìyá ń jọ mi tìwọ ọlọ́run kọ́ ọ̀rẹ́ gbàgbé ọ̀rẹ́ ń jọ mi tìwọ ọlọ́run kọ́ ọ̀gá gbàgbé ọmọ ṣẹ́ àárín wọn láì ǹjẹ́ kò tí tọ́kọ̀ bí 3 months láyìí mo ti gbàgbé ìwọ ọlọ́run tiẹ̀ kọ́ mu. wa anta khalaqtana ìwọ ọlọ́run ìwọ lọ dá wa ìwọ lọ dá wa. wa anta tuhdina ìwọ ọlọ́run ìwọ náà ló ń fọ́nà ẹ̀mọ̀ wá lòdì àsọnù lòdì àmọ̀túnmọ̀tún lòdì àmọ̀sí ló ṣe owó tàlẹ́ Muhammad mawala. wa anta tut'imuna ìwọ ọlọ́run ló ń fún wa ló ń jẹjẹ bí o bá ṣe ìwọ ọlọ́run ni níbi àlùkà yìí ebi ń pa àwọn èèyàn ìwọ ọlọ́run sì ń fún wa jẹ. wa anta tuzkina orí òun fún wa jẹ òun fún wa mu. wa anta tumituna ẹni kú bá kan ìwọ náà ló ń pa wọn. wa anta tuhyina ìwọ ọlọ́run ẹni ọba ni máa ń ṣe mí lọ àwọn náà là ń ṣe mí níjà máa dúpẹ́ fún ọlọ́run pé tó ẹni kú bá kan ò ní kú àwọn àti ìkú oṣù tó ní á máa bẹ. فلا تنزانا طرفة عين في هذا العام wọ́n bí ká wo bí ká gbójú kó ká ṣẹ́jú ká padé pè ká ìsún là
má jẹ́ gbàgbé ìwọ ọlọ́run ṣẹlẹ̀ sí wa nínú ọlọ́run dákun ṣàánú wa. ayé òmàrà àgbẹ̀yìn aláṣẹ ayé òmàrà àgbẹ̀yìn olórí ẹ̀yin tó ṣe pé bẹ́ẹ̀ bá dà gbọ́dọ̀ jáde lọ́la ẹnìkan sì ní jáde àpèyìn o. ماذا نريد بنا كده فيه وراي أريد الله وراي خيرا أو شرا أريد فيه وأنه يتطقسيني أبي تنلو بونيناني أبا يريد يريد ما يريد يريد شرا يقولون إنا لا تمالو ضرا أو نفعا أريد فيه ويجبة داري نيجيريا أي جبة داري ستيت كوكا gbogbo ẹ̀yin ìjọba alábẹ́lé gbogbo yín là ń bá sọ̀rọ̀ lónìí. ìnira náà lẹ́tọ́ fẹ́ mú wa nù 2026 yìí ni àbá ṣàǹfààní nínú ẹ̀. à ń bí ilé rẹ o àwọn náà ń gbọ́ bí wọn ò gbọ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn ń gbọ́ àwọn náà wọ́n ń gbọ́. náà ní àwọn àgbà ìdẹ̀rẹ̀ láàrin inú ẹ̀ ni àbíyà táàtún jẹ́ bọ̀. máa sa'ida man sa'ida ẹni ó ṣe rírí ọ̀dá oríire ṣe illa bi mukhalafati hawa bí bá sì pé ọ̀yàpá ìtẹ̀lẹ́fẹ̀ẹ́ ẹnu pé àá ṣètánì ò ní kó bá mi ìlọ kírun ọ̀yàpá àfẹ́ ẹnu ni. wala shakiya man shakiya ẹni ó sì ṣe rí ibú ọ̀dẹ́ rí ibú ṣe ọ̀rọ̀ ló kéré ibú bẹ́lòmíì ìsọkúsọ ọ̀rọ̀ ìwíkúwìí ìdántí ọ̀dàálẹ̀ ìtakò ọlọ́run ọba tó dá gbogbo nǹkan kéré tó máa takò ẹni ó ṣe rí ibú ọ̀dẹ́ rí ibú ṣe ilẹ̀ bí ìfẹ́ dúnìyà ìtẹ̀lé nípa ayé rẹ̀ tí ń tẹ̀lé òun náà ni. Ìpè yes ìjọba bá ń ṣẹlẹ̀ àwọn náà mọ̀ sí bàbá dùn ká máa lò ó yàn ó ìṣẹ́ ti kóòtù ayé tẹ́ ẹ gba lọ́ọ̀yà ẹlẹ́jọ́ dá fún gbogbo àwọn lọ́ọ̀yà wa ẹgbẹ́ tí wọ́n pa àwọn ọmọdé wọn gbé lọ́ọ́ bá wọn. wala la ilaha illallah. ẹ sì sọ ọlọ́run di báwọn farid nafsak an kulli muftolati ọmọ ìyá mi sẹ́rí ara rẹ sẹ́rí ẹ̀mí rẹ kó mi gbogbo tí máa ń bà nǹkan jẹ́ àti tí bàyàn jẹ́ gbogbo tí jẹ́ bàjẹ́ kò ń bẹ̀. wa kullu akhlaqi qabihin sẹ́rí ara rẹ sẹ́rí ẹ̀mí rẹ kó lọ́dún tuntun láwa yìí o bẹ́ẹ̀ ìta lùgbẹ̀yìn ni o wọ́n jẹ́ kó ká ọmọ pẹ̀lú tó ń bá bọ̀ sí ọ̀dà o. wa kullu akhlaqi qabihin àti gbogbo àwọn àwà tó burẹ́wà pé àfá èyí rẹ̀ ń sọ ọ̀rọ̀ báyìí ẹ̀sìn lẹ́ẹ̀kẹ́ Kùránì ẹ̀yìn náà rẹ̀ ń sọ ọ̀rọ̀ báyìí ẹ̀sìn lẹ́ẹ̀ mọ kéwú ládùúgbò yìí kọ̀sẹ́ ní ọmọ kéwú tó yín mọ́ àfá lẹ́nu yín náà lélẹ́yìí ti jáde àfá àwọn tó kọ́ yín ọ̀sọ́rú eléyìí mo lè yí ti tó àṣẹ ìtaánì kó ẹ̀yìn kéwú ni. يا الناس بالمعروف مجتهدا àfáà tí ń pa gbogbo àwọn èèyàn látẹ̀ pé ẹ máa ṣe rere ẹ máa rìnrìn re ẹ máa hùwà re ẹ máa sọ̀rọ̀ re ẹ máa jáde re ẹ máa láníyàn re ẹ máa gbàyàn lámọ̀ràn re òpè wà fáàní. وإن عاملا بمنكر انتهرا wọn bá ti ń pààyàn láti ẹ máa ṣe dáadáa bá tún dé àfáàwò ó níbi àwọn náà tún jòkó lóru. فابدأ بنفسك bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ara ẹ̀ àfa. قبل الناس كلهم فأوصيا واتل ما في سورة البقرة. tọ́ adúwẹ̀ fún ọ́nu gbogbo tó ń bá sálọ̀ kí sọ́ọ́tù bàkárà sọ́gbọ́ ọ̀ọ́kàn. وإن أمرت ببر ثم كنت على خلاف لم تكن إلا من الفجر خلافي لم تكن إلا من الفجر
àwọn afáàtànà wọn sọ̀sọ̀kúsọ ni wọ́n ẹ̀ sẹ́kù lórí pa wọ́n fi sẹ́kù láfi ń fọlá wọn bẹ lọ́hùn láfi gbé bí àwọn afá kẹ́ni lèmi náà máa ṣe bí bàbá wa gbàgbọ́ wọn lèmi náà máa ṣe bí wọ́n àti àgbáyé wọn lèmi náà máa ṣe wọn ò wúri kúri ni wọn ò sọ̀sọ̀kúsọ ni ẹ̀ẹ́dẹ́ bá ti bá ní màtó jókòó lórí àga kan tí wọ́n kàn fún tí wọ́n yí sí yìí sọ̀hún tí wọ́n ń wúri kúri ń bẹ̀ tí wọ́n retí pé ọkẹni tí ó yí àwọn padà ọ̀gbàgbé ni. mọ̀nkọ́lá láyùrọ̀ mi fi lè àlèyí wẹ́ẹ́lò fàwẹ́ẹ́lò. من قال لا يرى مثلي. gbogbo ẹ̀ tó bá jókòó bì kan àbọ̀wọ̀ láàrin àwọn kan àbí nbẹ̀nbi tọ́lọ́run ní ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe fáàrí láàrin àwọn tó kó rọra pé irú wa yìí kó tá a mà ọ̀sẹ̀ ni ó mà. عليه ويل فويل من قال لا يرى مثلي. عليه ويل فويل. عليه ويل فويل. ọmọ kéwú fáwọn òfin wa ń sọ pé adìyẹ lẹ́nìkan ó ní ìyẹ́ bíi tẹyẹ ẹyẹ ń fò àmọ́ wọn ò lè fò àmọ́ wọn ò lè fò gbogbo ọ̀rọ̀ ló lè sọ kò sí bí wọ́n pè ọ́ sí yes àwọn àgbákò ọ̀rọ̀ àwọn àdánwò ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n gbọ́ tí wọ́n pè ìlà sáà fáṣì làwọn wọ̀nyí kọ̀mọ̀ ní dá fáwọn eléyìí gbogbo ẹ̀ lọ́kẹ́nu tiẹ̀. man qala la yura mithli alayhi waylun fawaylun. من قال لا يرى مثلي. alayhi waylun fawaylun. irú rẹ̀ pé gba ọpẹ́ àìmọye ọ̀kántẹ́bù nírú rẹ̀ ti ń bẹ láyé bàbá kan wọn ni wọn náà mọ̀ pé àwọn ẹni mọ ọ̀kan tún ní afá kan tún ní ẹ̀wùn ló sì rọra wọ jàlábí ẹ̀ lọ́ra jókòó tẹ́tẹ́ ìwọ ti ń ranjú tó ń pé kò sí ń tẹ́ẹ̀mà òun wíwí kú mi ó sì ń pé kò sí ń tẹ́ẹ̀mà ọ̀hún sọ̀tọ̀ kú sọ̀tọ̀ ayé ó sì ń pé kò sí ń tẹ́ẹ̀mà. man qala la yura mithli irú rẹ̀ ń bẹ gbọ́gbà bàbá ti pé rí ibú lóní àìmọye rí ibú tó tó ju tiẹ̀ lọ. من قال لا يرى مثلي. àwọn kan bẹ lẹ́wọ̀n tá bá a ti ń sàbẹ̀ àgbẹ̀ ọlọ́run wọn sàbẹ̀ wà mọ́ àwọn tí ò mọ́ tí ò mẹ́sẹ̀ jáde o àwọn kan bẹ lẹ́wọ̀n kọ́ bá a máa pa burú tó ju tiẹ̀ lọ ń bẹ. من قال لا يرى مثلي. ọgbọ́n àfa àwọn kan bẹ lẹ́wọ̀n sẹ́ táwọn ń pè ọlọ́run jẹ́ káwọn jáde mi o àwọn ń gbádùn ayé àwọn bíbá yìí oúnjẹ ìbáṣẹ̀wà olómi náà ni àwọn ṣàǹjẹ time to time kí ló ń fẹ́ lọ dé bá ń lé ẹnìkan sì ń gbẹ́rọ̀ májọ òun dé kó tètè yọ òun jáde lórí ọ̀rọ̀ tó wọ́n mọ́wọ́ àwọn kan sì ń gbẹ́bẹ̀ làwọn ò kú sí kọ́ bá mọ̀ pé eré ibu ti òtó táwọn wọn. ọ̀rọ̀ wo lọmọ wọn sọ kéwu olókè alibarika ni ọ tọrọ alibarika làwọn tàná tọrọ sí kéwu wọn tí wọ́n ké kèsì pé wọ́n fi ń da yé kèsì pé wọ́n ń wíwì kúwì kèsì pé wọ́n gbé òun ìwọ̀n tí wọ́n ń sáré kóònù ọkọ̀ tí wọ́n lọ lù bí ọgbọ̀n mẹ́rin lọ́wọ́ bẹ̀rẹ̀ pé ẹ̀dàkùn ìsànù mi kèsì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló tì wọ́n débẹ̀ mu ìwíkúwí tó wí ló tì ọ́ débẹ̀ mu ta ni ó mú mi wọ́n sì ṣetán wọn láwọn ò mú ọ lẹ́tà dé kálukú ṣe wọ̀ ọ́ kílà anna Fatima zawjatu Umar bin Abdul Aziz rahimahullahu ta'ala wọ́n ní Fatima ìyàwó Umar bin Abdul Aziz khalifa ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́mọba wa kẹ́ kọ́ba wa gẹ̀ dakhalat yawman ala Umar bin Abdul Aziz Fatima wa wọlé ìyàwó ẹnu ọwọ́ wọlé tọ̀ ìjọ kan wa kana fi khilafatihi ìsìn bẹ lórí pírẹsidẹ́ǹtì lọ́wọ́ níjọ náà bẹ́ẹ̀ náà ti jẹ́ pírẹsidẹ́ǹtì lọ́wọ́ nísìn wa huwa jalisun fi musallahu nígbà tí ó wọlé ọba Umar ibi títí máa kírun ó jókòó. wadi'a yadahu ala khaddihi ó sì jókòó lẹ́nu tó fọwọ́ lẹ́nu báyìí. wa dumu'uhu tasilu ala khaddihi omi wọn dà lójú ẹ̀ títí tí sì ń sàn débi ẹ̀kẹ́ ẹ̀ báyìí tí sì ń kán. tí ń kán faqalat Fatima wa ń dáhùn. ما لك يا عمر kí ló dé ìwọ ọkọ mi Umar kìí ṣe kí ló dé
omi ní ń dà lójú rẹ wọ̀wọ̀wọ̀ yìí ọkọ mi kí ló dé ìwọ ìyàwó dáadáa ǹjẹ́ ọmọgbà tínú ọkọ rí odò ọmọ ǹjẹ́ ọmọgbà tọkọ rẹ dé rí kodò pé kí ló dé bàbá rasit kí ló dé bàbá abdulkarim kí ló ṣẹlẹ̀ mi ìbá yín ní ẹ̀ sí good mood tí kí ló ṣẹlẹ̀ ìyàwó dáadáa tó ń jòkó tì tó di mọ́ nǹkan rẹ̀ lọ́rùn pé kí ló ṣe yín ẹ bá mi sọ̀rọ̀ ìwé òṣè bẹ́ẹ̀ rí ọba ọkọ rẹ tó dé gbàgbé báyìí bọ́ èmi ṣe é ṣe tán á ti lọ bí òde yamúdé akáwé ló ti wà ń ta àwọn bàtò èmi ọmọ tẹ délé kodò ní sìnkú ẹgbẹ́ èmi ò tún mọ orí eléyìí o lẹ́nu tó ń jẹ lẹ́dẹ̀ rí kodò sí mẹ́lẹ́rí tébù ẹ̀yàwó ọkọ wa ń wo ọkọ sọ nǹkan kan irú obìnrin bẹ́ẹ̀ èso obìnrin rẹ àmọ́ tí ìsọkọ ẹni ni èyí ṣe ẹ̀ tí dìde ni ẹ̀ tí dìde abatikasi bá àtàtẹ̀ ti sùn bẹ́ẹ̀ báyìí ẹ̀ tí dìde sí òsì ọkọ ní kò sí nǹkan kan mọ̀ rí láti ni obìnrin rẹ ni níbẹ̀rẹ̀ ń lọ afẹ́dé wá sí ń lọ bí ìnáwó asọ̀tẹ̀ wòye ọ̀dà ẹ̀wọ̀ mi yà ìlà obìnrin rẹ nu ẹ̀ mọ̀ ọmọ rẹ̀ ó lálùbáríkà kí ni kí n bá yín ṣe kalẹ̀ lálẹ́ kí ni kí n bá yín pèpè kalẹ̀ lálẹ́ obìnrin rẹ nu àwa ti ń lọnu o yóò sì tó di 6 nígbà àpémọdé lísàáyì ẹ wò yàwó ọkọ lọ́wọ́ wọn sọ yìí dáadáa sọkọ náà gbádùn ẹ̀ tẹ́lẹ̀ tí ò yé àwọn obìnrin àtàwọn ọkùnrin ni pé àwa méjèèjì double m ni wá à ń mánéèjì ara wa ni bàbá mánéèjì ara wa bébí màmá yóò pọ̀ kéèpọ̀ àfi ká mánéèjì ara wa èyẹ bí màmá rùn ọ̀rẹ́ rẹ̀ wá ń gbà márùn pé ọdún ìyá ìjẹ́ òní ilé ọlọ́mọ mi ni mo kú sí ìyá ìjẹ́ òní dákun mọ́ gbígbẹ́ mọ́ gbàrú mọ̀ràn ni ẹni ó tún rí ntí wọ́n rí ni ẹni ó rí dọ́ọ̀bù ẹ̀ ń bẹ ó sì jòkó torí àwọn ọmọ ẹ̀pẹ́ tọ́ ìbá rí ẹ̀rín rín lára ọkọ ìrìn lára àwọn ọmọ wọn mímọ́ ni ẹ sọ bẹ́ẹ̀ fún ǹjẹ́ lọ sí bẹ́ẹ̀ gbogbo òde ní lọ ọ̀tọ̀ níbi ọ̀dágbére fọ́kọ ọ̀tọ̀ níbi tó lọ bẹ́ẹ̀ náà làwọn ọkọ iṣẹ́ pọ̀ lórí tébù mi gba àwọn files yẹn pọ̀ gan irọ́ nípa níbìkan ló wà tí ń lọ ná àlàáfíà tí wọ́n ń da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn ọ̀rọ̀ gbogbo ẹ̀ ni wọ́n yẹn jù. ó wà wọ́n ń dá Fatima lóhùn ó ní ń dá ìyàwó ẹ̀ lóhùn fún wọ́n yìí ya Fatima wọ́n yìí hàkì ya Fatima ìwọ Fatima kọ́ni wùlí ìtú mìíràn áàzì ilẹ̀ ọ̀ma máa wò lè tù ó rí pé wọ́n ti fi ajẹ tí wọ́n fi ajẹ fáwọn ọjọ́ yìí wọ́n ti gbé alé wọn lórí ètò wọn wọ́n wá lọ́wọ́ ìwọ ìyàwó mi. fatafakkartu fil faqiril ja'i' ìtì ń domi lójú mi ni pé ibi mo jókòó yìí máa ń wò pé èmi ni pírẹsidẹ́ǹtì èmi ni gọ́fúnà èmi ni sínétọ̀ àwọn constituency mi èmi ni mínísítà èmi ni kẹ́nẹ́ ìyẹn wá ń rò ó pé àwọn tẹ́bi ń pa ń kọ́ àwọn tálíkà tẹ́bi ń pa tẹ́bi ń lálà sí wọn báyìí wọn ò sì lè wá bá wa ìyẹn ronú pa wọn. wàlmàrídù bẹ́ẹ̀ ó ní wàlmàrídù bẹ́ẹ̀ èyí wọ́n tún wọ́n ń ro àwọn aláìsàn tí wọ́n ráre 25,000 lówó ẹlòmíì kú sí 30,000 lówó ẹlòmíì kú sí 30,000 tẹ́yìn fi ń jẹ písà lówó ẹlòmíì kú. ẹ̀jẹ̀ ni wọ́n fẹ́ rà bẹ́ẹ̀ lómi wọ́n lè lò lẹ́jẹ̀ wọ́n ní 40,000 làwọn tí wọ́n fẹ́ jẹ́ ilé ọgbà láàìlà wọ́n ń wá kí bọ̀dá ìlà ẹlẹ́gùn ìró rẹ ní lọ́wọ́ àìsẹ̀ ní 15,000 ní wọ́n ní 40,000 ní ìgò kan láìlà ìlànà 40,000 wọn lẹ̀ yí gbéra káàdì tẹ́sẹ̀ǹdì sí dẹ́yẹ́tà àwọn àlè yìí. Umaru ní ti ń pa mí lẹ́kùnù ìrètí ìrònú ń pa àwọn aláìsàn àti ń sọ̀rọ̀ yìí gbogbo aláìsàn tí ń bẹ nínú ilé wọn òróró tọ́jú wọn ọlọ́mọ sábà wá gbé wọn dé ọlọ́mọ ọlọ́mọ bá wa ara aláàbò sí wọn ọlọ́mọ má wàá fà rẹ̀ sábà náà ọlọ́mọ. Olódì méjì wọlé àárín yìí àìmọ̀jẹ̀ road èyí tó wọ́n ń wo àwọn arìnrìn aṣọ kan yìí náà wọ́n dá wọn mọ̀ bọ́bá ti yọ ọlọ́gbọ̀n àwọn náà wọ́n bọ̀ kò sí dáwọ́tì aṣọ yẹn yẹn àǹkárá olówó ni bọ̀tẹ̀ owó ti parí gbogbo owó ti ń parí mbẹ̀ àwọn náà wọ́n bọ̀ òun náà ni yóò sì mọ̀ bọ̀ lóòótọ́ ó ní ìrònú wọn àwa lásọ bíi 6 ìní ìyàwó mi tó ní kíní ń ṣe mí
wọ́n fi lè rìn yẹ́ẹ̀lì kẹfìr ń tún wá ń ronú àwọn tó bímọ tó pọ̀ kò sí ní kankan ọmọ níbí mẹ́sàn-án yìí èrè nígbà bí iṣẹ́ ọ̀dà ń gba 50,000 ẹ̀wọ̀n tó lùbọ̀ ń wí ẹ̀wọ̀n tó epo ń sọ ẹ̀wọ̀n tó rọrọ ń wí ẹ̀wọ̀n tata ń wí ẹ̀wọ̀n tẹran ń wí 50,000 yóò tún sọmọlú àbí gbogbo àwọn ẹsẹ̀ ìyàwó Rasida àwọn ẹsẹ̀ ìyàwó Múlíká àwọn ẹsẹ̀ ìyàwó Nàjíbá wọ́n ti pé àbíkó òun náà tún mówó wá bí ọba tún mú wá wọn tún yín mú sí wa ní òun òwúlò rà kọ́ bọ́ àwọn èèyàn mọ ọ̀rọ̀ ọlọ́mọ dojú sí yẹn láàrin àwọn ẹbí ọmọ gbọ́ kọ́ bọ̀ kò ní fún yín bẹ́ẹ̀ la ọwọ́ rẹ̀ kọ́dà kà á ti ṣẹ̀jẹ̀ bọ́bá tún wá fún wọn kọ́ bọ́dà wọn gbòòrò yẹn sí ọ̀ kálukú ń dá 20,000 lálẹ́ pé kí ní 2,500 ilé alọ́wọ́ pípé tóun nínú ẹ̀wọ̀n kan ẹ̀ tún ní kò fún wọn kọ́ bọ̀ ó tún fún yín 2,500 tó ní lọ́wọ́ yín ro àwọn wọn ni ìyàwó mi tó ní kí ní ṣe mítìn ìsọkún àwọn ọlọ́wọ́ bì ẹ̀yin ìjọba wa ẹ̀yin ọlọ́wọ́ bì ẹ̀yin eléri wa ẹ̀yin ọlọ́wọ́ bì ó bẹ́ńsà tí ń jìyà kó tó rí gàrí mu ẹ̀yin ọlọ́wọ́ bì èyí fẹ́ fún ọ lówó wọn òṣìṣẹ́ tí ń ráre kó tó rí tí ọ̀jẹ̀ ẹ̀yin ọlọ́wọ́ bì èyí fẹ́ fún ọ lówó wọn gbogbo èsì tiwọn bí elélùbọ́ ti wá ka mọ́lé tí wọ́n ń bu tọ́gbẹ́ lò sí bá a mọ̀ kí báyìí ni wọ́n wá dúró mọ́sọ́ ń kó fún ọ ẹ̀yin lẹ́jìyà rẹ̀ wọ́n ju ọ̀rọ̀ wọn ti ń lálàá sí ẹ̀dá yìí torí bẹ́ẹ̀ bá fún wọn lówó wọn yóò sanwó rẹ̀. wọ́n bá ronú ìyàwó mi Fátímà nínú tí ń pa mí lẹ́kùn. wàlímọ́ọ̀lù kàmíìlì olówó ló sì kéré owó ló kéré yìí ká tó wá pé owó yìí tẹ̀yìn ń gbàdé sí ẹ̀rọ allocation àdúgbò rẹ̀ ti pè é tó bá ti pé ọlọ́run kọjú ọ̀dà kọ́ bá wa san gómìnà tí wàá ilé ọ̀sán kọ́lọ́run tí ó dáa fún òun náà tiẹ̀ gbogbo ọ̀nà ni wọ́n ṣe fún wa yìí nísìnyí gbogbo nǹkan ni wọ́n ń ṣe lọ kọ́lọ́run ọba wa kún kò síra dáadáa owó ló sì kéré yìí wọ ìyàwó mi fatafakkartu anna rabbi azza wa jalla ó ní wọ́n ń ronú nípa olóhùn ọba mi ọba gbangban ọba tó gbangba ọba pàmùrágàjì sayasa'aluni anihum yawma al-qiyamah ọlọ́wọ́ wa bí èmi Umaru nípa àwọn ìjọ kìyàmà ẹ̀wọ̀ yẹn ni ó ti kú nísìn ẹ̀yin ìjọba ti Nàìjíríà lórí kòrí jẹ kòrí mu ẹ̀wọ̀ yẹn ni ó pokùnso ayé náà lòun wáyé òun kàwé òun graduate òun ṣe gbogbo ẹ̀ ó sì bínú ó sì lọ pokùnso wọ́n jìyà lọ́dọ̀ Ọlọ́run lóòótọ́ àmẹ́yìn ìjọba náà jẹ ẹ̀yin náà jẹ ìyá ni bẹ́ẹ̀ bá ti wá bá mi kíra ní lọ́wọ́ mi wọ́n náà sì nínú ẹgbà ẹlọ́ mọ́ àfọ́ àtọkọ ẹ̀yin ìjọba ẹ jẹ ìyà nínú tíra yìí. kìtà má ti jà dámidá ẹ kan àbùkù lọ́dọ̀ Ọlọ́run jọ kìyàmà àwọn ìjọba òyìnbó àwọn èèyàn kọjá wájú Ọlọ́run ni wọ́n pín déédéé wọ́n pín dọ́gba wọ́n ṣèlú wọn bẹ́ẹ̀ dénú ahéré kan ẹ̀ẹ̀kan náà ni bẹ́ẹ̀ dénú fíléèjì kan ẹ̀ẹ̀kan náà ni wọ́n da ọ̀dà láti inú ìlú wọn lọ́wọ́ nú ilé fíléèjì lọ gbogbo ẹ̀ tí wọ́n fi ń kó nǹkan wá lù ú wọ́n tọ́jú àwọn àgbẹ̀ àwọn tí wọn ò lómi wọ́n fomi sọ́dọ̀ wọn pé ẹ máa gbé nǹkan yẹn lẹ́ ń tọ́jú wa ewu lẹ́sẹ̀ gan afọ́kọ̀ jìnkò àfi kẹ́ ẹ máa lọ ọ̀rọ̀ èbó lọ sinmi ńgbà lu ti yín ọ̀dà ẹ gbọ́dọ̀ tèmi yìí náà ká máa sinmi bẹ̀ ni. kí lẹ ṣe gan 2026 látún wáyé ẹ tún pa wá lẹ́rìn ni àbẹ́ pa wá lẹ́tún fún ìjẹ́ ìjẹ́ ń pa wá ìjọba Nàìjíríà 2026 láwàá yìí ẹ tún ní alágbé ìjẹ́ ní aládàbẹ́ dẹ̀ wá la ìjọba Nàìjíríà à ń bi yín léèrè ọsibítù wa sẹ́ẹ̀tù wọn ṣe ni sẹ́ẹ̀kọ́ oògùn bẹ̀ ní pẹ̀lú àwọn èèyàn wa yé ń ráre àbátùmọ̀ aráre kí báyìí náà tí wọ́n máa fi síbí kà fún wa. lẹ́yìn ìjọ márùn-ún lọ rí dókítà ẹ̀ kálukú wa di dókítà nílé ara ẹ̀ àkàpé ni alábùkù kan kápsù pupa méjì dágà èèyàn méjì èrí fífọ́ nùrùn làwà látàárọ̀ fàámọ́dé àkẹ́tẹ̀ eré òun fẹ́ yìí wọ́n wá kó oògùn bíi 20 wọ́n wá dà sọ́nà ọ̀fun nígbà tí yóò sóògùn lọ síbítù ọ̀tọ̀ ní bí a ti ro oògùn
bẹ́ẹ̀ bá rògùn tán ibi ẹ̀ ti tún lọ sanwó òun tó po ná mẹ́jọ aláàárẹ̀ bẹ́ẹ̀ tí ń ṣe wọ́n pe ní sùúrù wọ́n ti lọ sanwó rìsíìtì náà láàárẹ̀ tí ká tó máa tọ́jú yín láìláha àwọn òyìnbó ò ṣe báwọn wọ́n hándù aláàárẹ̀ báyìí bisimilahi wọ́n tọ́jú ẹ̀rọ nù ní kíákíákíá ẹ̀mí ẹ̀ wọn ò fi ọkọ ẹ̀mí ní ráre lọ́dọ̀ tiwa yẹ́ yìí jọba tiwa ẹ̀mí ní ráre yìí àwọn ọ̀yàwó kan bẹ lọ́wọ́ ní sẹ́ wọ́n bẹ nínú gbó ọba àlù kan ìrìn dàpọ̀ ọdún náà tí wọ́n jùúlẹ̀ wọ́n sì jùúlẹ̀ ní kéèpé ọ̀sẹ̀ kan ẹni tí ó ròyìn ogun òun ṣẹ̀ṣẹ̀ gbà ní ó ní tíọ́rì lòun máa ń gbọ́ practical lòun lọ́wọ́ ṣẹlẹ̀ sóhun yìí ẹni tí ó ròyìn ogun ò ní kú ọlẹ́yìn tẹ̀ ń bẹ́ lé yẹn pé gbogbo nǹkan lòun tàkà tóun tá ń pè máa tà wọ́n kó wọn yìí pé ó ní wọ́n wá ń pè ọlọ́run ti ẹ̀pọ́n wọlé nígbà wọn màpọ̀ bá lòun ó ní wọn ní sẹ́ríkì ṣé ìwọ ti ránṣẹ́ sí ilé torí àwọn ọ̀pá ò ní o ó lọ ní wọn tí wọ́n talẹ̀ kan tí ń bẹ lọ́nà kínní ẹ̀dọ́kùn ẹni sùúrù onígbà wo wá pé mílíọ̀nù tí wọ́n fẹ́ wọ́n wá fi mọ́sínì gbé wọn ọ́dídí ọba àdú àwọn àṣẹṣẹ títì àsọwọ́ àwọn kínní ni ọ̀tẹ̀yàn lèyàn ń lọ́lá ọ̀la òun fèrè ọba ọlọ́lọ́mọ bí wá tèmi tó bàbá ń bọ̀ òun lè kọ́ lè pa bọ́m̀bọ́m̀bọ́m̀bọ́m̀ níbo ọba nìkan ní ń dábọ̀ tí wọ́n ju wọn aṣọ ọba ti dọ̀tí ẹsẹ̀ ti wú wọ́n máa ń gbọ́ bàbá bò lọ́lọ́run ṣe dóòlà yín wọ́n ní ẹ̀sà máa pé ọlọ́run ló dóòlà wọn wọ́n ń kọ́ òun lé sẹ́ríkì ṣé ìwọ ti ránṣẹ́ sí ilé ṣé ìwọ ní eléyìí tí àwa pa yìí nígbà tí kò sí owó àwọn pa ìwọ náà ní pa èmi tó kò sí tó lè mímọ́ àrà tó lọ́n bá fi òun dání ọlọ́run ti kọ́ tó wọn àmọ́ òun ti tún sọ fún wọn pé kí wọ́n ta mọ́tò kó yọ sápè ó ní báwọn bá gbé ìrìn lápèjúwe láti irú Ọ̀fà nínú agijù àwọn ó sì máa rìn lọ pẹ́ ẹlòmíì ó sì wóoru lẹ pé yóò sì kú ó lè dábàá rí pé àwọn ò lè gbé káwọn tó máa gbé kọ́kọ́rọ́ wà káwọn wọ́n fún bọ̀ ni pa yóò sì kú síbẹ̀ nígbà tí ó lè rìn mọ́ kí àwọn rìn lọ ní onígbòdò bá bẹ̀rẹ̀ eré àwọn ni aṣọ tó gbẹ ìjọba wa ẹ dáhùn pé rí gbàgbé kíámà àfi tó bá ti dáadáa nù yìí. wọ́n mọ̀ lórí wọn ìyàwó mi ti ń pa mílíọ̀nù nù rìn fatafakkartu anna rabbi azza wa jalla sayas'aluni 'anhum yawm al-qiyamah. ìwọ̀n ronú mímọ́ ti jókòó yìí lójú mi ọkọ lójú mi bọ́lá wọn ó sì bí èmi àwọn ọmọ rújú al-qiyamah. 'anhum nípa wọn bóò láti ṣe wọn bóò láti dà wọ́n jẹ́. èèyàn yín tó síìkì ẹ̀yin ìjọba sọ́sibítù general náà lòun náà wá èèyàn yín tí ò gbádùn ẹ̀yin ìjọba sọ́sibítù general náà lòun náà wá hospital míì tó wá ń bẹ wọn ò ní tọ́lẹ́ẹ̀tì ẹ̀yin ìjọba Nàìjíríà ọlọ́wọ́ bí yín jáde kìámà ẹ mà jẹ ìyàwó hospital ọ̀wá ní tọ́lẹ́ẹ̀tì ẹrú ọlọ́run kan lọ́wọ́ wo aláàárẹ̀ tiẹ̀ lóní kò ní tọ́lẹ́ẹ̀tì ó ní kò sí lọ́wọ́ agbówó kalẹ̀ pé kí wọ́n tún ṣe kí wọ́n sì bẹ̀rẹ̀ tuntun ṣe náà ẹ wọ sí bítù bẹ́ẹ̀ bá bí kíní ká bá ṣe ń pẹ́rẹ́ kó tó di pé wọ́n tó tòwé yín tán kí wọ́n tó ṣe pásítọ̀tù yín tán ẹ wà ní intensive care wọ́n máa tọ́jú yín bẹ̀ ọlọ́mọ yín kò sí intensive sàárè ò sí sàárè kanáà wa yín ọjọ́ wò wọ́n jọ dì wá ni wọ́n jọ rán sọ wa ni ìtọ́lọ́pàá ní ó kú lé bí ọ̀bá lọ́wọ́ fún ẹjọ́ sínú márùn kíní kan mẹ́sbẹ́rì àlàgbò lẹ ti pé ẹ̀yin agbádọ́sì mẹ́sbẹ́rì tí wọ́n ṣèyàn bí 100 pọ̀ ẹ máa retí ọ̀la ẹ máa ronú ọ̀la gbogbo tí ń dà wájẹ̀ yẹn yẹn pátá kama qala Allahu ta'ala gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ ní Al-Qur'ani ní Al-Qiyama waqifuhum innahum mas'uluna kó wọn dúró báyìí innahum mas'uluna gbogbo wọn tẹ́ kó dúró ní ẹ̀ta bìlérè ni wọn gbogbo sí ti èrè tẹ́ sí èrè láyé ní ilẹ̀ ti ẹ̀ sí rẹ̀ ẹ̀kọ́ ní kalẹ̀ òjò ń rò ẹ̀ mọ̀ àgbà wọn sọ fún yín pé òjò tí wọn jágbàjàgbà àwọn ọmọ tí wọn mọ̀ pé ẹ mọ̀ nínú sàárè àjọ mọ̀ sàárè náà láàjọ wọ̀ kálukó yí padà 2026 òun làwọn nú ẹ̀ yìí ẹ̀kọ́ adébùtére bàbá lágbára tá a lè wá bí ọlọ́run ó bí ọlọ́wọ́ ló nínú rẹ̀ ayyuhal muslimuna al-yawm gbogbo ẹ̀yin mùsùlùmí lónìí
والنصرانيون àtẹ̀yìn kírísítẹ́nì àwọn méjèèjì la tatruku du'a li Nàìjíríà ẹ má fàdúrà rẹ o fún Nàìjíríà wọ́n bẹ nínú ṣọ́ọ̀ṣì wọn nísìn tí wọ́n pe àwọn náà àfà wọ́n pe tiwọn náà kò sànù wa o àwọn tó wà 2026 o òun la tó wà yìí o ń bẹ nínú wọn tí ìrọmọ rẹ máa ń léwé o ń bẹ nínú wọn ò tún ìmọ̀ tí wọ́n jẹ o bẹ́ẹ̀ la mùsùlùmí náà àkásùbà àtàwọn náà bẹ́ẹ̀ lọ Ọlọ́run sànù wa o o tún sọ wá fún àtúnwò nílé ìdátúnwò dẹ̀wọ́lá nú ẹ o sànù wa nú ẹ o mọ́pà wálẹ́kún nú ẹ o jálékún níkẹ́ jálékún lóore jálékún lódùnú gbogbo ilé àwọn afá wa ọlọ́mọdé ọ̀dá horo gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan tí wa náà ń fẹ́ ọlọ́mọdé ṣe fún wa èyí tí Ọlọ́run ti ṣe fún wa dákun ọlọ́mọdé ọ̀bàjẹ́ Ọlọ́run pè wá padà bíi tí ọ̀dá fi wá síbi tọ́da Ọlọ́run bàbí tí ọ̀dá lẹ́sẹ̀ wa èyí tọ́da rọ́pò gbogbo títí ń gbé ètò àṣà àbújá náà gbogbo yín láti pé happy new year ìkẹ́ àná ọ̀la tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ kọ́dà bá múdúrà yìí ni òkú ni wá sí àgbáyé àbá mi dáadáa. Ìjà tọ́lá tó pé ọlọ́mọ tí àfa mi wọ̀ sí àgbáyé ọlọ́mọ tí bàbá wa Aláyìí àgbà bàbá ọ̀pọ̀ àwọn ènìyàn lọ. àforíjì lọ́pọ̀lọpọ̀ kò lọ bá dúrà yìí mi òkú ni wá sí àgbáyé àbá wa dáadáa. Salatu Rabbi wa salamuhu Adina Aláyìí àgbà. Olúwa salatu Rabbi wa salamuhu. Ọlọ́mọba kẹ́rọ bàbá Aláyìí àgbà. Ọlọ́mọba ayáfi bàbá Aláyìí àgbà. Aláyìí àgbà. Ẹni kéwù tí ó bá tẹ̀lé tó bá ké. Ẹni kéwù tí ó bá tẹ̀lé tó bá ké. Ẹni kéwù tí ó bá tẹ̀lé tó bá ké. Kéwù Ṣẹ̀tánì ní onítọ̀wà mi. Ẹni kéwù tí ó bá tẹ̀lé tó bá ké. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Ọlọ́pàá mi sọ àfẹ́ wa Islam. How are you? Okay, sorry.